orúkọ gómìnà ìlú Èkó Babájídé Sanwó-Olú mo tún gbọ́ ọ̀rọ̀ owó lé táwọn ọlọ́pàá béèrè pé kí ni mo fẹ́ fi kámẹ́rà mẹ́rin ṣe the full camera gbogbo kámẹ́rà mi ẹ̀ mọ̀ náà gbogbo ẹ̀ ló bá lọ wọ́n ya gbogbo fọ́tò ẹ̀ torí ọjọ́ ìní àìmọye tó ṣẹlẹ̀ tó ń gan ò mọ̀ táṣìírí tuntun rẹpẹtẹ èmi ò lè sọ nǹkan kan lórí rédíò káwọn olólùfẹ́ mi àtẹni tó ń ṣe mọ̀ pé gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í sọ̀rọ̀ ẹ wá o wọ́n kàn máa fi nǹkan bojú wọ́n lè máa ní ẹ máa sọ báyìí ẹ máa béèrè èmi ò kò ta mí lára ṣebí mo lọ mo ti dé ẹ̀wọ̀n na your mate ibi tó tún máa gbàdúrà ò ti ní gbà prison ni mo mọ̀ tójú mi rí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yọ pẹ̀lú ẹ̀wọ̀n ni mo fi ń sọ̀rọ̀ bàbá ẹ má ṣe hà kò sẹ́ni tó máa tẹ̀wọ̀n dé ibẹ̀ yẹn lè ẹ ní ṣẹ̀wọ̀n ayéfẹ́lẹ́ àmín gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi ẹ ní ṣẹ̀wọ̀n àmín ẹ mọ̀ pé tó o bá ṣe àwọn kírímínà tí ń sọ lẹ́wọ̀n pé àṣẹ nìyà àwa la lọ sọ operation yẹn ò lè purọ́ lẹ́wọ̀n àwọn ibì kan wà lẹ́wọ̀n tá a lè sọ síta ò lè purọ́ fúnra rẹ̀ ló máa jẹ́wọ́ ṣùgbọ́n tó o bá ṣe hìhìn ẹ ló máa pa ẹ́ torí tó bá ń jìyà ìmọ̀dí ká imagine kéèyàn mẹ́ẹ̀kan náà kó fi gé ara ẹ̀ lọ́wọ́ kó dẹ̀ bu ẹ̀jẹ̀ sẹ́nu báyìí kó dẹ̀ máa fi ṣépè pé gbogbo ẹni tó mọ̀ bóun ṣe débí báyìí ni kó ṣẹlẹ̀ báyìí ni kó ṣẹlẹ̀ tí wọ́n dẹ̀ ti dájọ́ ẹ̀ tó ti mú sẹ́wọ̀n tó ti wà ń bẹ̀ bí 15 years tó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́. tó ń jìyà ìmọ̀dí. so àwọn nǹkan wọ̀nyí ẹni tí ò lọ kò lè mọ bó ṣe rí nǹkan ṣe mí ẹ má fi ṣàwàdà. bí n fi ṣàwàdà. nǹkan ṣe mí ẹ wo rèbí ìgbà tẹ́ ń pẹ́ lẹ̀ ní ẹ fẹ́ sọ ẹni Yọ̀mí ló pè yín jọ́nà lọ́hùn-ún tí ó bá jẹ́ pé ẹ gbọ́rọ̀ sí Yọ̀mí lẹ́nu ó ṣeé ṣe kó má ṣẹlẹ̀ ṣé ẹni tí bí ló pè yín pé kẹ́ ẹ máa bọ̀ lóòótọ́ pé oúnjẹ ti rẹ́dì. bí mẹ́sẹ̀gì ló fi ránṣẹ́. text message. Are you in town? I have a job for you. Both friend náà ló ń fẹnu ara ẹ̀ sọ pé mo ti send message sí lórí Facebook mo ti send sí lórí Instagram àsìkò àwẹ̀ láwa àwọn ọmọ mi ò sí around kí ló ṣẹlẹ̀ ó ní gbogbo ẹ wò ó ṣe rí kò sí tí mo lè sọ tó lè dàbí pé lọ ká ní pé ìjọba lè kíjọba máa lo adájọ́ mọ́ kí wọ́n máa lo lọ́ọ̀yà mọ́. kí ló dé. tí máa jẹ́ president ìlú yìí lẹ́ni nǹkan tí máa kọ́kọ́ káńsù ni pé ẹ máa lo bíbélì ẹ máa lo nǹkan kan tábàkàn ti débẹ̀ kò ní ìdìpọ̀ ń gbóògùn wá ẹ kàn gbàbọ́n lọ́wọ́ ọlọ́pàá tó dúró tó ń ṣọ́ adájọ́ ó yá ẹ̀rọ mi sí tó bá jẹ́ pé lóòótọ́ ni mo ṣe báyìí kó mú mi ìbọn ẹnì kejì náà tó bá jẹ́ pé báyìí tó bá jẹ́ pé ìmọ̀ Lanre Omiyinka mo ṣe báyìí kí ìbọn yìí kó pa mí níjọ́ kẹta ìwọ náà kó sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ mo parọ́ mọ́ ẹ fi ilẹ̀ kò ní sèèyàn lẹ́wọ̀n Ṣàngó kì í gbàbẹ̀ tẹ́lẹ̀ Ògún ò ní wojú anybody mo ti witness ẹ̀ rí ẹ mọ tó ń ṣe mí ẹ kàn ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí sọ̀rọ̀ yìí ni kádàrá má fàbùkù kàn mí o bẹ́ẹ̀ yóò bá léèyàn láyé ẹ wá ní mélòó lẹ fẹ́ kí n sọ tí mo bá sọ kan ẹ fẹ́ gbọ́ kejì tí n bá sọ kẹta ẹ máa fẹ́ gbọ́ ọ̀rọ̀ pọ̀ ntòun gan ò mọ́ pọ̀ èmi dákẹ́ torí pójú obìnrin torí mi ò kí hàn tó obìnrin láyé mi lọ ṣàwàdà lọ dẹ́rìn pòṣónú lọ máwọn èèyàn kúrò ní ipò ìrònú la rán mi mo ti wáyé rí bàbá ẹ fi tàwàdà lẹ̀ mo ti wáyé rí èmi ni mo mọ̀ iṣẹ́ tí wọ́n rán mi ni mò ń jẹ́ yìí sẹ́ni tá a wá rán níṣẹ́ pé kó lọ pa àwọn èèyàn lẹ́rìn á wá pẹ̀lú àwọn tí ó máa fi ẹnu bà orúkọ àwọn èèyàn jẹ́ kò lè pọ́síbù káwọn olólùfẹ́ mi mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ jọ̀ọ́ mi ìmọ̀tẹ́ bá ń gbọ́ mi níbi gbogbo all over the world àgbàlagbà tó ń sọ̀rọ̀ tó ń làágùn ẹkún ló ń sùn
sẹ́rí téèyàn bá ṣe tó jẹ́ pé ó ṣe á máa rò lọ́kàn rẹ̀ pé bí ìyá yẹn ló lọ jẹ ò ṣe nà bọ̀n tí ò bá ṣe yẹn ló le jù àwọn àwùjọ tó ti waste pé ó kù díẹ̀ káwọn kan mú ó kù díẹ̀ kí ròsùn dosùn ó kù díẹ̀ kẹ́yìn pọ́n dórí mo gba endorsement 7 from January to April mo wá láti ìlú òyìnbó kí wọ́n parí advert fún Lagos State COVID-19 pé kí n dẹ̀ padà mi ti ẹ̀ rójú ẹnì kankan mi ì rójú obìnrin mi ì rójú anything pé kí n ṣe tọ́ kí n dẹ̀ padà náà ni COVID-19 náà ni mo wá ṣe on the 19 náà ni mo kó sọ́wọ́. on the 19 lẹ lọ jẹun. ní the 19 náà ni mo lọ. ọmọ tán lẹ fi kọ́kọ́rọ́ já ń kọ́. ẹ má jẹ́ ń dáhùn bàbá ẹ má jẹ́ ń dáhùn ṣe rí. fídíò tí ó jẹ́ ti CCTV tí wọ́n ń bá yín bọ́ bàtà ń bẹ̀ ń kọ́. gbogbo yẹn pátápátá pákéjì ni ṣe báyìí ṣe bóun ló ṣe director ó dáa kí ló dé tí wọ́n fi doctor fídíò ṣé mi ni mo sọ ni àbádájọ́ eléyìí ò ń ṣe pé bóyá à ń sọ̀rọ̀ ṣe bádájọ́ wà láyé Justice Taiwo ó tún dárúkọ wọn lórí ètò adájọ́ ò kì í ṣe Father Christmas tó bá gbé síwájú ẹ̀ ló máa dá ṣùgbọ́n ẹni tó rán mi lẹ́wọ̀n mọ́ra ẹ̀ arímájèlé wà náà ẹ̀ níkọ́ ikọ́ ti sàn Yínká ò ti sùn. mi sùn. májèlé ò sàn. ìbéèrè méjì ló kù tẹ́mi máa bi yín tí màá wá ṣe ojú òpó lẹ̀ fún àwọn olólùfẹ́ yín láti bẹ̀rẹ̀ ìbéèrè lọ́wọ́ yín. ìbéèrè àkọ́kọ́ ni wípé kí lẹ̀ṣẹ̀ gan-an tẹ́ ẹ lè ṣẹ̀ tí wọ́n á fi dúnrún mọ́ yín tàbí parọ́ tó tóbi báyìí mọ́ yín. ìbéèrè tó dáa lẹ béèrè. ṣe princess tẹ́lẹ̀. doctor sá. ẹ jọ ń fún ọ lẹ́gbàá kì í jẹ́ kẹ́gbàá ó níyì àti kọ script àwọn kókókókó tẹ́ ń béèrè yìí gan làwọn èèyàn fẹ́ gbọ́ tí wèrè bá rojọ́ wèrè kọ́ ló máa da òun náà lẹ́lẹ́dàá tiẹ̀ ibi tí n bá ti parọ́ mọ́ ẹlẹ́dàá sáré fìyà jẹ mí pápápá pẹ̀lú tí mo ti jẹ́ ẹ méjì àti ìtúsù dẹ́tàlẹ̀ kòkò ìbéèrè tẹ́ béèrè ìbéèrè dáadáa ni àṣà nídìí tó fi wá tó fi ṣe nǹkan bẹ́yẹn fún mi ẹ jẹ́ àwa ẹ̀ẹ́rì dì náà ẹ mọ̀ pé ọlọ́run nǹkan mà ṣe mí o ó dàbí kí n ti máa ya múvì yẹn kí n ti wà lóko àti kọ́ àti ṣe gbogbo ẹ̀ kí wọ́n wá rí i pé gbogbo ẹ̀yin obìnrin ayé ọmọ yín ò ní kó sọ́fìn ẹ̀yin lẹ bí wa ẹ̀yin lẹ ní wá ṣùgbọ́n kàńdá ń bẹ nínú ìrẹsì mo kí yín mo kì í bí èèyàn bá ní torí pé ọkọ̀ ló pa òun ọkọ̀ gbá òun ò ní ọkọ̀ mọ́ ọkọ̀ náà ni wọ́n fi gbé lọ sí hospital mi ò kóyan yín kéré ẹ̀yin obìnrin ṣùgbọ́n àwọn kan ń bẹ tá a gbọ́dọ̀ bá dòwò pọ̀ àwọn èèyàn kan dájú ó dá ẹ jẹ́ kí n ṣọ́ọ̀kì yín tí ọ̀gá ọlọ́pàá kan bá sọ pé Baba Ijesa you have to forgive me I have offended your spirit. Tomorrow is Wednesday. I'm not coming to work. I'm going to church. I don't know how. I'm not a fan, so she just came. Bàbá mi torí ẹni mi ṣe interview torí pé ẹ̀yin lẹ pè mí ó bá mi lára mo ti lọ jìyà yẹn kì í ṣe pé mo fẹ́ wá wí. now ibi tí mò ń bọ̀ tí mo fẹ́ ká parí ẹ̀ sí káwọn tó wà nílé tó máa bí yín léèrè ọ̀rọ̀ ni pé ó ti wá já sọpẹ́ báyìí ẹ ti lọ ẹ ti bọ̀ ẹ bọ́mọ jẹ́ bó lẹ ṣe bọ̀ ṣe ẹ sáàfù jail time yín pé ni àbí ẹ kàn rí àánú gbà. irọ́ ẹ ti ọjọ́ pé tó ṣẹlẹ̀ rè torí life imprisonment ló fẹ́ fún mi. ó já sọpẹ́. ṣùgbọ́n nígbà tí wọ́n wá lọ sápìl ni wọ́n tún wá da gbogbo nǹkan yẹn nù pé mi ò rape wọ́n yọ rape kúrò wọ́n yọ defilement kúrò wọ́n yọ gbogbo ẹ̀ wọ́n ní ṣùgbọ́n torí pé mo fọwọ́ kan ọmọ yẹn pé harassment ni òun ni wọ́n á fún mi ní ọdún 5. ẹ dẹ̀ sáàfù ọdún 5 pé. mo sáàfù ẹ pé. ọdún yín pé pérépéré. pérépéré. lẹ fi kúrò ń bẹ̀. kódà mo pé ìgbà tó pé ni wọ́n tì mí ta kò lè lè
ojú mi rí. 08032321059 08077771059. ìbéèrè wo lẹ fẹ́ bi bàbá Ìjẹ̀ṣà olólùfẹ́ yín ni ṣùgbọ́n ká tó lọ bẹ̀ yẹn náà ẹ jẹ́ kí n kọ́kọ́ fàsìkò yìí pàrọwà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá Ìjẹ̀ṣà àtẹ̀yin olólùfẹ́ òṣèré orí ìtàgé ó ti lọ ó ti bọ̀ ó ti kọ́ ẹ̀kọ́ ó sì ti kọ́gbọ́n bó o ní ó ṣe dìde padà má sunkún má sunkún má bọkùnrin jẹ́ má bọkùnrin jẹ́ má bọkùnrin jẹ́ bó o ní ó ṣe padà ó fẹ́ ṣe sinimá ẹ̀ ó dọwọ́ yín ó dọwọ́ Ọlọ́run o àtìlẹ́yìn yín ńlá ń fẹ́ láti tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ yìí bàbá Ìjẹ̀ṣà má bọkùnrin jẹ́. Hello. ẹ kú dédé àsìkò yìí o. fún ètò yẹsà. orúkọ yín bọ̀lẹ́ tí ń pẹ̀. mo bá wọn dúpẹ́ gan ni o. ṣé o. mo bá wọn dúpẹ́ o. ṣé o. kódà mo gbé ètò wọn tẹ̀mí gan mo lè ń sun ẹkún. mo bá wọn dúpẹ́ o mo bá wọn dúpẹ́ mo ò tẹ̀lé rí rẹ́mọ̀ lágbára Ọlọ́run. àmín ẹ ṣeun. mo bá wọn dúpẹ́ pọ̀. ẹ̀rí tó burú jù láyé ni kí èèyàn ó dúró aparọ́ mọ́ni takoni lójú ẹni kó tún máa béèrè pé bàbá Ìjẹ̀ṣà ṣé bàá máa wá máa parọ́ mọ́ ẹni ẹni tó ń parọ́ mọ́ èèyàn tó tún wá ń sọ pé ṣé bàá wá máa parọ́ mọ́ ẹ Yínká Ayéfẹ́lẹ́ mi lè parọ́ mọ́ ẹ náà àwọn òde ń sọ pé ṣé bàá wá máa parọ́ mọ́ ẹ nígbà tó sì mọ̀ pé ọ̀rọ̀ tó ń sọ. Hello. 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 ẹ káalẹ́ sà. ẹ kú dédé àsìkò Hello, yìí. sir. Yes sir. Yes sir. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbà àkọ́kọ́ ni tí màá wọlé torí mo sunkún gbà tí mò ń gbọ́ prógráàmù bàbá yìí. Ha. orúkọ mi ni Evangelist Adédìran láti Sẹ̀lẹ̀ Rainbow. Okay. sà ṣèbí nítorí ògo ni o nítorí ògo ni ohun tójú ológo bá rí o nítorí ògo ni. sà ẹ má jẹ́ parọ́ fún yín sà ohun tójú tèmi náà ti rí nílé ayé mi tí n bá ní tẹnubọ̀ tí n bá ní bàbá kí n Ìjẹ̀ṣà ni ẹ má wá kéé Ayéfẹ́lẹ́. ẹ má sunkún mọ́. Okay. ṣé rí nǹkan tójú bàbá yẹn rí mo gbàgbọ́ wípé nítorí ògo tí bàbá yẹn ní ni. ṣé kan tí mo sọ fún yín tí yé sà ẹ jọ̀ọ́ ẹ àpíìsì àwọn èèyàn ẹ fi àkáǹtì nọ́mbà síta ohun tí irú wa náà bá nípa kò bá jẹ́ tọ́rọ́ kò bá jẹ́ kọ́bọ̀ a fẹ́ kí fíìmù yẹn jáde. ó máa jáde lágbára Ọlọ́run. Ọlọ́run á Ayéfẹ́lẹ́ lọ́wọ́ Ọlọ́run á ran bàbá yẹn lọ́wọ́ ẹ̀mí rẹ̀ ó kù lágbára lọ́wọ́ àwọn aláàánú á dìde nítorí ògo ni o. lágbára Ọlọ́run. nítorí ògo ni ògo tí wọ́n rí pẹ̀lú bàbá yẹn ló fẹ́ kógo yẹn wọlé lójijì ìrọ́lẹ̀ ni wọ́n ń pa ẹnikẹ́ni tó bá fi bí san eré ibi ò ní kúrò nílé according to Bible says. ẹ ṣeun sá. Hello. Hello. Hello, ẹ kálẹ́ o. ẹ kú dédé àsìkò yìí o orúkọ yín bọ̀lẹ́ tí ń pè. ẹni square ló ń sọ̀rọ̀ láti ìlú tuntun. ìlú tuntun lẹ ti ń pè yìí. bẹ́ẹ̀ ni sà. ok ìbéèrè ní yín. olóòjà after àtúnlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé bàbá Ìjẹ̀ṣà wọ́n kó ewu àkóyọ Ọlọ́run ṣeun mo bá wọn dúpẹ́ ogun tó ti ṣe òní gbé rí mọ́ o. mo gbàdúrà lórúkọ Jésù Ọlọ́run á gbé wọn dìde ní agbára Ọlọ́run. àtìlẹ́yìn mo bá wọn yín dúpẹ́ o wọ́n kú oríire o. àtìlẹ́yìn yín àtìlẹ́yìn ẹ̀yin olólùfẹ́ bàbá Ìjẹ̀ṣà ló kù báyìí o. Hello. 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 Yes sir. Hello. Yes sir. Ẹ kálẹ́. ẹ kú dédé àsìkò yìí orúkọ yín sà ẹ yí rédíò yín lẹ̀. Ọláṣílẹ̀ ló ń sọ̀rọ̀ láti Ìjẹ̀bú Òde. Yes sir. Àwọn èèyàn mò ń wo kọ́mẹ́ǹtì àwọn èèyàn ẹni ìjà òde bá ní pín rẹ̀ lọ́kùnrin ìjọ tí wọ́n bá parọ́ mọ́ èèyàn lèèyàn máa mọ nǹkan tójú òun rí ìjọ tí wọ́n bá ń sọ nǹkan téèyàn ò ṣe lèèyàn máa mọ̀ ṣùgbọ́n ẹja bá bàbá Ìjẹ̀ṣà dúpẹ́ Olúwa ṣe. títí wọn kò ní gbé lórúkọ Jésù Àmín. ìjọ tí àwa rí orú ẹ̀ ìjọ yẹn la mọ̀ pé ayé wà nǹkan téèyàn ò ṣe tí wọ́n dẹ̀ ń sọ pé ó ṣe tó dẹ̀ ń takò mí ní station níwájú DPO ọ̀rọ̀ tí mi wọ́n mọ̀ ṣe so táyé bá fẹ́ mú èèyàn
àní pàkúta àní kò sínú pàkúta ayé lórúkọ Jésù. àmín. Kí bàbá Ìjẹ̀ṣà fún wọn kàn kó tẹ̀síwájú ayé wọn. Wọ́n á ránú gbà ọ́. àmín àmín. Bọ́lá ìyàwó. ní sùúrù ọkùnrin ni ọmọ bọkùnrin jẹ́. Ọlọ́run ẹ ṣé. hello. ẹlẹ́dàá mi lọ jà. hello. hello. Hello, ẹ kálẹ́. yes sir. Adélọ́dà sí mi láti ṣe. Mo bá bàbá yẹn kẹ́dùn púpọ̀. Kò sí èèyàn tí a gbọ́ tó bá jẹ́ àbí àwọn tó lè jẹ́ ẹ̀ tó lè lórí ẹ̀jẹ̀ ní ọ̀la rẹ̀ wá kà ní. Ìgbà má sọ kún mọ́ bàbá Ìjẹ̀ṣà. Ọlọ́run ti gbèjà yín jà. Ṣé ọ̀la sáà ni? Ó ní lédè tí gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀. Ìbáwọn tó ṣe lé náà kan jù sáyé. Kọ́dẹ̀ kí kálukú náà máa rántí gbogbo nǹkan tó bá ṣe pé òun bímọ o. Àtàkùn kò lè kọ́ mẹ́wọ́ náà dùn. Bàbá Ìjẹ̀ṣà ọ̀nà ẹ̀tún là sí ni. Wọ́n kú yín ká. Ẹ kú iṣẹ́. Ṣé rí gbogbo question tẹ́ bí wọ́n léèrè wọn lè dáhùn. Bísí ni wípé wọ́n ti ní project fún kínní yẹn. Ẹ jẹ́ kán ṣe nǹkan tó fẹ́ ṣe jáde kí gbogbo wá support wọn láti bá wọn bò ó kára. Láti lè help wọn ní láti get him back on track. Ọ̀rẹ́ àwọn ààrẹ yìí náà lọ́wọ́ ká. Ẹ kú iṣẹ́. Bàbá Ìjẹ̀ṣà ṣé téèyàn bá fẹ́ ṣé sponsor tó máa gbé tán lẹ̀ ń wá àbí láti fọwọ́sowọ́pọ̀ kẹ́ gbé fíìmù yìí jáde. ẹ wò ó bó jẹ́ pé èmi ò wá pé bóyá dandan kan wá kó yẹ pé àwọn investor tó yẹ pé àlè torí mo fẹ́ ṣe dáadáa kì í ṣe pé mo fẹ́ ṣe fún generation yìí nìkan nǹkan bẹ nínú mi nínú tó ṣẹlẹ̀ yìí tẹ́ni tó bá mi ṣe fagan ò mọ̀ ok ẹ gbọ́ nǹkan tí arákùnrin yẹn sọ ó dáa ẹ jẹ́ kí n sọ kankan ó kò jẹ́ pé mo dákẹ́ bó bá ṣe ń bú mi tó ń sọ̀rọ̀ mi ì sọ̀rọ̀ mo mọ̀ dí tí mi ì fi sọ̀rọ̀ nítorí pé n ta bá ti mọ̀ ta bá ti gbọ́ n ta bá ti mọ̀ wọ́n ní Dàmọ́lá Adékọ́lá ó kọ statement pé lóòótọ́ lòun bọ́mọ yẹn sọ ara àwọn tó ń bọ́mọ yẹn sùn yẹn tó jẹ́ boyfriend ó ní ṣùgbọ́n òun ò befriend di minor ó nítorí minor kì í lákànt ó ní kò dẹ̀ kì í ní Instagram ẹ̀yin tẹ́ gbọ́rọ̀ yẹn ṣe bẹ́ẹ̀ sí ń bẹ̀ inú sẹ́ẹ̀lì ló ti sọ tó jókòó mọ́ mi ó ń sọ fáwọn èèyàn kò mẹ́yìn mi àwọn ọlọ́pàá Nàìjíríà tíjọba bá lè láòdù wọn díẹ̀ a máa gbádùn ọlọ́pàá Nàìjíríà o ọlọ́pàá Nàìjíríà wọ́n máa ìjọba train wọn o kankan ló ń ṣẹlẹ̀ o tí àwọn ọlọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ tó máa fẹ́ ṣiṣẹ́ ìjọba pé ibi tó fi mí sí nínú pàǹtí àárín àwọn ọlọ́pàá tá a rò pé kírímínà ni wọ́n ẹ wo ọlọ́pàá Nàìjíríà. wọ́n gba information. ṣé ẹ mọ àlè mọ kankan wọ́n kàn sọ pé àwọn àfi síbi ẹ bọ́ síbi àwọn ọ̀rẹ́ asílẹ̀kùn fún mi ò kálukú so everybody wá ń jábọ́ lọ bọ́bọ́ yẹn wá sọ pé tẹ́ẹ̀bà wá mú mi kúrò ń bí máa já nǹkan tàbí lè fi jó èmi ò befriend minor o because ó lákàntì mo dẹ̀ ń send owó sí o Dàmọ́lá ló sọ bẹ́ẹ̀ Adémọ́lá ẹ sọ pé mi ni mo sọ bẹ́ẹ̀ nínú prison tó ọmọ yẹn ò lẹ́bi torí kò befriend di minor báwo lọ́wọ́ ṣe di minor gbogbo n tẹ́ fẹ́ gbọ́ ẹ jọ̀ọ́ ká ní mo ní tí mo lè ta ni mi ní bèrè wọlé ọkọ̀ máa kọ́ sáré ṣiṣẹ́ yẹn tá a bá wá ṣe é tán gbogbo àwọn òsìkà ẹ̀rí gbogbo wọn sá lọ ni àwọn tó wá bẹ̀bẹ̀ ń prison ńkọ́ ṣé mo tún purọ́ Kirikiri correctional center ẹni tó ẹ̀dì ẹ̀ ń sìn Chief Ayétìlọ́tán mo parọ́ mọ́ yín ẹ̀yin lẹ́wà ń bẹ̀ nígbà táwọn ọmọ yẹn wá tán ní wọ́n kàn ní ká máa kọ nǹkan lórí nẹ́ẹ̀tì fún yín ní àmọ́ yín rí ẹ̀rẹ́ èpù wa o wọ́n promise 1,250,000 wọ́n dẹ̀ láwọn máa fi wá sínú movie tí mo bá tún parọ́ kẹ́lẹ́dẹ̀ tó fi yà jẹ mí bàbá Ayétìlọ́tán tí mo bá parọ́ mọ́ yín ẹ text message sáyé fẹ́lẹ́ pé Ìjẹ̀ṣà máa parọ́ èèyàn sáà ní lọ sí prison kò má ní gbogbo rẹ́kọ̀dù ẹ̀ tó bá wá gbogbo message gbogbo ẹ̀ kò sí security tó wà ní prison kò sí Lasso Rock so èmi ò fẹ́ tí máa ń sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ mo bẹ̀ bá mi bẹ̀ gbogbo àwọn olólùfẹ́ mi kì í ṣe pé mo fi ṣègbéraga ṣùgbọ́n bó tiẹ̀ jẹ́ pé yẹn náà ni máa ṣe tí mi ò bá ṣe kò lè èmi ní nǹkan ṣe kì í ṣe yín. kí ni fóònù nọ́mbà yín. fóònù nọ́mbà mi
àbí báwo la ṣe fẹ́ ṣe. Ọlárẹ̀wájú omi rọra pẹ̀lẹ́. kí lẹ sọ pé kí lẹ béèrè phone number mi. phone number. ok 080 ṣòṣì rántí ní sùúrù. mo rántí. farabalẹ̀. kí ni phone number ẹ. 08032420000. farabalẹ̀. oh God. àárọ̀ gbogbo mi ìpàdé àdúrà. bí eré orí ìtàgé kan ṣẹlẹ̀ nínú kulu tá a wà yìí lọ́wọ́lọ́wọ́ ẹ rí i pé nọ́mbà tí bàbá Ìjẹ̀ṣà pè ní ìsìn kò pé kò rántí nọ́mbà yẹn ó kàn dìde fúnlẹ̀ kò sí àti ní ká bá mi tẹ̀lé ẹni ìjà ò bá ní ìpèrè ẹ̀ lọ́kùnrin ẹ bá mi pààrọ̀ wà fún bàbá ẹ máa bọ̀ farabalẹ̀ ó ti délẹ̀ náà nọ́mbà tó o pè ń sìn.